Africa Content TV. Ó fi dé orí gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọlọ́run ní dáàrin yín rú o. Ọmọ yín làwọn méjèèjì. Bí ẹ̀sẹ̀ ń yọ ọmọ wọn táwọn náà ń yọ ọmọ yín, èṣù òní ráyè láàrin yín yọ̀wọ̀ láàánú rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. 26 táwọn ń wò lọ́nà yìí, ọjọ́ ayọ̀ Ọlọ́run ó kù. Gbogbo ntẹ́yìn fi ṣe TV rọrùn TV níyì, Ọlọ́run ọba yóò máa bá wa ṣe fún yín yọ̀wọ̀ láàánú rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo tí ń wù yín lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run máa bá wa ṣe fún yín. Ẹ̀yin màmá wa lágbára Ọlọ́run, ẹ̀yin àti bàbá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ nínú ìdùnnú ẹ̀mí gígùn àlàáfíà ara yọ̀wọ̀ láàánú rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Yọ̀wọ̀ la bàbá wa tí wọ́n jókòó láàrin yín. Ọlọ́run ọwọ́ la gbogbo àwọn àgbààgbà tó wà bíbẹ̀ àti ọ̀dọ́, Ọlọ́run gbàdúrà ẹnìkọ̀ọ̀kan. So gbogbo bí a ṣe ń bá bàbá wa yọ ayò ní tán náà lé ẹnìkọ̀ọ̀kan wa náà. Wala bismillahir rahmanir rahim. Allahumma laka likuli wa fika likuli wa fika likuli wa minka likuli wa ilayka likuli wa kullu bika birrahmatika ya arhamar rahimin. Al-Fatiha. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على